wá iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ èyí náà wọ́n báyìí ọlọ́run ìlà akẹ́kọ̀ọ́ rẹ̀ lórí iṣẹ́ yìí ẹ̀yin la fẹ́ kẹ́ sọ̀kalẹ̀ kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ gba iṣẹ́ náà ṣe bí iṣẹ́ náà ṣe ń jáde ọlọ́run ìyá ni wọ́n ṣe ń ṣe kó máa bá jẹ́ ògo tó ti búyọ kó máa dò kó tún wọ́n máa tẹ̀síwájú kí ọwọ́ agbára kó máa rìn lórí iṣẹ́ náà Jésù agbára wa. Àmín àmín àmín. Ó dẹ̀ máa da fún yín náà ní ojú òní tí ẹ̀ ní ṣàṣetì lílọ. I'm sorry, before action, director sir. Kì í ṣe pé gẹ̀rẹ́ rude. I need to get the characterization. Quiet and action. Àti kéde ni mo ti wà nínú àwẹ̀. Màámi, ẹ̀yin gbàwẹ̀ ọlọ́jọ́ méje. Ayákìlá ni pásítọ̀ yìí o. Action. Mo dúpẹ́ mo rí àdúgbà torí pé gbogbo èèyàn. Torí kì í ṣe gbogbo. Sọ́yọ̀.